ni wọ́n máa ń fi ẹ̀sùn kan àwọn òṣìṣẹ́ yín pé nígbà tá a bá ti gbéṣẹ́ lọ wọ́n á ní iṣẹ́ àwọn kan làwọn fẹ́ wò àwọn òwò iṣẹ́ àwọn kan bọ́n bá gbowó kọ́bẹ́ wọn ní woṣẹ́ wa lẹ́yìn owó tó yẹ ká san fúnjọba a tún gbọ́dọ̀ fowó kọ́bẹ́ kún kí iṣẹ́ wa lè tètè jáde ṣé bẹ́ẹ̀ lórí. àwọn tó ti lọ tán ti ṣe tẹ́lẹ̀ mi ò lè sọ pé bẹ́ẹ̀ lórí mi lè sọ pé bẹ́ẹ̀ kọ́. àmọ́ gbà táwa ti bẹ̀rẹ̀ láti oṣù mẹ́ta sẹ́yìn kò sóṣìṣẹ́ mi kankan mo lè fi ọwọ́ gbáyẹ̀ tó máa wọlé tẹ́ máa fẹ́ ṣiṣẹ́ tó máa sọ fún yín pé kẹ́ lọ mú owó gbá wá kẹ́ lọ mú owó lẹ́yìn owó tó yẹ kẹ́ ẹ sọ fún ìjọba. lẹ́yìn owó tẹ́ bá ti sanwó ní nǹkan tẹ́ wà ńlẹ̀ ń sìn ni pé tẹ́ bá tún múṣẹ́ yín wá àga tó máa fún yín ó ti yàtọ̀ ẹ tó bá ń jẹ bisikíìtì á jẹ bisikíìtì èèyàn míì tó bá fẹ́ mu wáìn pé kó má sùn díẹ̀ á tún mu wáìn gbogbo yẹn sìn láti ṣètò ẹ̀ sílẹ̀ tẹ́ bá dẹ̀ ti wọnú stúdíò wá sìn pé ẹ fẹ́ ṣe kí ni ẹ fẹ́ ṣiṣẹ́ yín tẹ́ máa fi lọ iná ò ní ṣẹ́jú so gbogbo ètò yẹn ti wá yàtọ̀ nísìn làwa náà ṣe wá ń bẹ àwọn tí wọ́n rò pé ó le tẹ́lẹ̀ ìpínkọ́ múṣẹ́ wọn wá kọ́ máa bọ̀ àwa ní òṣìṣẹ́ ẹ̀yin ni ẹ gbà wá síṣẹ́ kí ló dé ta tún máa gbowó lọ́wọ́ yín ìjọba ní ká ṣe gbogbo yẹn sìn ó ti di àfisẹ́yìn tégún fi aṣọ gbogbo yẹn ò sí tẹ́ bá wá láàárín ìṣẹ́jú 5 ẹ ti ṣe documentation yín fíìmù yín dẹ̀ rè tẹ́ bá ti wò tán bá ti ṣe tán bá ti kọ́ tán láàárín ọ̀sẹ̀ kan certificate yín wípé ó dán mọ́rán o ajáde tí ò bá dán mọ́rán o á dá padà fún yín o wípé kẹ́ ẹ lọ tún àtúnṣe o ó wá lè gbà yín lóṣù kan o oṣù méjì o ọdún kan kẹ́ tó ṣàtúnṣe o àmọ́ ẹ̀ láti ṣàtúnṣe yẹn àmọ́ pé ó ti dán mọ́rán gbogbo nǹkan tẹ́ máa lò lọ́dọ̀ wa kò ní ju ọ̀sẹ̀ kan tán bá kúrò lẹ́kọ̀ọ́ wọ́n fi ránṣẹ́ sábùjá láàárín ọ̀sẹ̀ kan láàárín ọjọ́ tó bá dábùjá lọ́jọ́ yẹn gangan pléènì la fi ń gbé tó bá ti dé ọjọ́ yẹn gangan a máa ṣe tán ni tàbádẹ̀ ti ṣe tán a máa pè pé iṣẹ́ tẹ́ mú wá yìí o ó ti dá o ẹ lọ gbàṣẹ yín. nípa ti àyẹ̀wò yẹn náà mú wá tó fẹ́ lọ sí ọ̀pọ̀ gbà ni àwọn tó ti wá èmi ò wá mi ò tí ì gbèsè wá o ṣùgbọ́n àwọn tó ti wá ní fíìmù Yorùbá àwọn ọmọ Ìgbò wọn á kàn fún ẹ̀yin ọmọ Ìgbò yẹ lọ wò ó fíìmù Ìgbò wọ́n lè ní Haúsá ó yá lọ wò ó fíìmù Haúsá wọ́n lè ní ẹ̀yin Yorùbá ẹ lọ wò ó. wọn ò gbọ́ àgbọ́yé àwọn èdè tó wà nínú fíìmù yìí pé ẹ wá ṣe tí wọ́n fẹ́ fáwọn Ìgbò ni ẹ ṣàfihàn wọn ní nǹkan wá gbé ṣé bẹ́ẹ̀ lórí Yorùbá kọ́ ní wo fíìmù Yorùbá. ó lè rí bẹ́ẹ̀ láyé àtijọ́ káwa tó dé àlefa àmọ́ nísìnyí o kò rí bẹ́ẹ̀ tẹ́ bá dẹ́kù ẹ bá ọmọ Ìgbò ẹ bá Haúsá ẹ bá Yorùbá tẹ́ bá dé Ìbàdàn bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ dábùjá bẹ́ẹ̀ náà ni so gbogbo wọn pátápátá lẹ máa wò fíkánfíkán tó máa yé wa àwọn tó dẹ̀ ń fún wọn ní iṣẹ́ wọn kán mú wá sọ́dọ̀ wa tẹ́ bá máa ní kéèyàn múṣẹ́ wa ẹ jẹ́ kó jẹ́ n tó mọ̀ nípa iṣẹ́ tẹ́ ẹ ṣe. ẹ má fọ ọmọ dẹ́pọ̀ náà bóyá náà kópa ń bẹ̀. tí ó bá dẹ̀ kópa ń bẹ̀ ẹ má jẹ́ kó jẹ́ ọmọọṣẹ́ tí ò lè mọ ìjìnlẹ̀ iṣẹ́ yẹn. tẹ́ bá dé tẹ́ bá wọlé wọ́n máa ṣe introduction fún yín púpọ̀ ìta ń sọ yìí èèyàn míì lè jẹ́ Ngozi kó gbọ́ Yorùbá rẹpẹtẹ àmọ́ tó bá ti fẹ́ sọ̀rọ̀ tó bá fẹ́ padà sọ́dọ̀ ọ̀gá ẹ̀ nítorí pé wọ́n ní kó tó àṣìṣe kó tún ṣe wọ́n á sọ pé Ngozi kan báyìí ló wà ń bẹ̀ Ngozi tó lè pòwe Ngozi tó ń kọ Yorùbá pé bóyá Ìbàdàn ló dàgbà sí àwọn dàgbà sí Èkìtì àbẹ́kìtì náà bí sí Ngozi tí ò gbọ́ àmọ́ orúkọ ẹ̀ Ngozi ni a padà lọ sọ fọ́gà pé Ngozi yẹn mọ nǹkan tó ń ṣe ni òun ló ní kò ń ṣe báyìí bẹ́ẹ̀ dẹ̀ kọ́ Ngozi yẹn mọ nǹkan tó ṣe ó mọ̀ ọ́n ṣe ju Dayọ̀ lọ. so bí gbogbo ẹ ṣe rí nìyẹn a lè sọ pé torí pé ibi yìí ilẹ̀ Yorùbá ni lẹ́kọ̀ọ́ kó jẹ́ gbogbo àwọn tó máa wà nínú census board Yorùbá náà máa jẹ́ ẹ rárá o Haúsá Ìgbò Bayelsa Èkìtì gbogbo ẹ̀ gbogbo ẹ̀yà ló gbọ́dọ̀ wà ń bẹ̀. ìgbà tí ò bá wá sí rárá
wọ́n máa pẹ́ńsù iṣẹ́ yẹn wọ́n á ní wọ́n pẹ́ńsù ẹ̀ down àwa ṣe pé àwọn òṣèré nínú èdè yẹn àwa ṣe pé wọ́n pé kán wá bí ká fẹ́ mọ bí Èkìtì ṣe gbóná sí tí ò bá yé wọn dáadáa á perú àwọn ìyá Mọ́remí á pè wọ́n wá pé màmá o nǹkan bá yẹ wá wo ẹ wá fojú tó so nǹkan tá à ń ṣe lábẹ́ táwọn èèyàn mi ò kì í tí ò yé wọn nìyẹn tí wọ́n dẹ̀ fẹ̀sùn kàn yín bí gbogbo ẹ ṣe lọ nìyẹn kán tó máa fẹ̀sùn kàn wá.